mo wò lérí ayé mo wò ó lọ sàkún ayé ò lópin mo tún wá jí ìmọ́lẹ̀ fúnra ara rẹ̀ ọwa ìgbó tún tó àkókò kan tóòrùn kàn tàrí ìmọ́lẹ̀ tún lọ fúnra ara rẹ̀ mo wá wo gbogbo ẹ̀ lọ sàkún pé àtòrúdòdòdò àti ìmọ́lẹ̀ inú ayé tí ò lópin yìí náà ni wọ́n sì wà. ayé wo làwa ń wí yìí tá à ń júwe rẹ̀ fúnra wa ìyẹn ayé tí ò lópin. mo wọnú igbó mo gbójú sókè báyìí mo sì rí igi ńláńlá ó sì kú láti òkè délẹ̀ dénú gbòǹgbò. mo ṣàṣàrò títí pé irú ikú wo ló pa igi yìí tí ń bẹ́nu gbódùdùdù àárí kí wọ́n sá àárí kí wọ́n dáná sí díẹ̀ àṣírí kí wọ́n gbé lulẹ̀ ṣùgbọ́n igi náà wáwé látòkè ó sì kú dénú gbòǹgbò rẹ̀. igi tó kù yìí náà inú ayé iná ló wà ayé tí ò lópin. mo rìn káàkiri inú ijù mo rìn káàkiri inú igbó mo ráwọn ẹranko tí wọ́n sùn tí wọ́n ti kú tẹ̀mítẹ̀mí mo ráwọn ejò àfàyàfà tí wọ́n ti jẹrà kalẹ̀ oríṣiríṣi ẹranko iná ni mo rí o tí wọ́n sì kú láì jẹ́ pé nǹkan kan ló pa wọ́n. gbogbo àwọn ẹranko tá à ń wí yìí náà inú ayé náà wọ́n wà ìyẹn ayé tí ò lópin. mo wọnú ibùdó mo ṣàṣàrò mo rí àwọn ẹja tí wọ́n ti kú sísàlẹ̀ odò inú ayé yìí náà ni wọ́n wà o ìyẹn ayé tí ò lópin. ọ̀rẹ́ wa àwa èèyàn tí Olódùmarè dá tó pa wá láṣẹ pé gbogbo ohun tí ó wà nínú ayé òun fi wá ṣe àjùlọ lórí wọn ó fi wá ṣàjùlọ lórí ayé gbogbo tọ́lọ̀ ń dá ó ní ká máa ṣẹ̀mí nínú ọgbà ayé tá à ń wí yìí náà lọ́gbà ó ní ká máa ṣe ohun tó wù wá ó ní ṣùgbọ́n ṣá o òpin òde bá wa a sì wá jíyìn ohun tá a ṣe àrà tá a dá nínú ọgbà tí Ọlọ́run dá sínú ayé tí ò lópin. èrè olùgbọ́ mi wàá wò ó kínú sọ́ọ̀rì ibojì òkú ló ń wò yẹn o ibojì òkú òun ló ń wò yìí àwọn tí wọ́n sùn sí ibojì tó ń wò yìí wọn kì í ṣe ewúrẹ́ wọn kì í ṣe àgùntàn igi kọ́ ni wọ́n kó sínú ẹ o èèyàn bíi tiẹ̀ náà ni wọ́n sùn yìí èèyàn bíi tèmi iná ni wọ́n sùn yìí wàá gbọ́ ibi tí wọ́n à ń lọ fún ẹ rèé ìwọ obìnrin tó ya alárò kiri
obìnrin ẹjọ́ ọkọ rẹ ló ń rò káàkiri inú àwọn tí wọ́n sùn wọ̀nyí àwọn tí ìyàwó wọn rojọ́ wọn títí tẹ́mi fi bọ́ lẹ́nu ọkọ wọn wọ́n wà lára àwọn tí wọ́n sùn yìí o gbọ́ ká máa rojọ́ káàkiri ẹjọ́ ọkọ wa ẹjọ́ ilé wa àròkiri àròká iná lọ́pọ̀lọpọ̀ obìnrin ló fi pa ọkọ rẹ̀ tí wọ́n fi dèrò inú kòtò tí wọ́n wà yìí. o tún fẹ́ gbọ́ ayé inú ayé tí ò lópin ayé tá àmùgbà tí wọ́n bẹ̀rẹ̀ àmùgbà tí ayé bẹ̀rẹ̀ àsìmọ̀gbà tó kún òde báyé bọ́ ọba wa láìdá yí ẹ̀ lẹ́nu lọ sọ́ndà comment section wọ́n lọ kọ́mẹ̀ntì ń bẹ̀ kó o sọ fún mi pé ìgbà báyìí láyé bẹ̀rẹ̀ ìgbà báyìí ló sì pin sọ tó wá gbọ́ àwa ọkùnrin ẹ̀yin ọkùnrin abẹ̀sẹ̀kù bí òjò tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń lu ìyàwó rẹ bí ẹni máa kú bí n bá lù ọ́ tó máa pa ẹ́ dànù kò sí ohun tí ó ṣẹlẹ̀ àwọn tí wọ́n lù ìyàwó wọn tí wọ́n fi kú wọ́n wà ní ibojì yìí o náà àtọ́sùn yìí ṣé o ti rí wọn inú àwọn tí wọ́n sùn yìí olówó ń bẹ́nu wọn o alágbára ń bẹ́nu wọn o tálíkà náà sì wà nù wọn inú àwọn tí wọ́n sùn tó wọ̀ yìí olòṣì èèyàn náà wà nù wọn o tí ò ní gá tí ò ní gbó tóun náà fi parí ayé nígbà tó pín débà ọ̀rẹ́ wa ká máa lùyàwó ẹni ẹ lọ dẹ́kun rẹ̀ ẹ wá gbó dẹ́kun bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń rojọ́ ọkọ yín káàkiri sọ́sọ́sọ́sọ́sọ́ ẹ lọ wá gbó dẹ́kun ẹ yé rojọ́ ọkọ yín ká bí gbogbo nǹkan bá tiẹ̀ bá ọ lẹ́rù òwò ni kúwò lẹ́ẹ̀kan sí torí nǹkan àwọn èèyàn nìyẹn o àwọn náà ló gbà rí bí wọn náà ṣe ń lò gbà o tó tí wàá fẹ́ gbọ́ ìjọba tí wàá sì gbàbàrà wọ́n dálé ìwòsàn kalẹ̀ níbi wọ́n ti ń wo àwọn tí orí wọn bá yí wọ́n tún dálé ìwòsàn yẹn náà sílẹ̀ ọ̀rẹ́ wa bọ́ ọba lè bùṣe gàdá tó bùṣe gbòdò tó bá lè wọlé ilé ìwòsàn yìí ó rí àwọn ọkùnrin tó jẹ́ pé ìyàwó wọn ló fa sábàbí bí wọ́n ṣe débẹ̀ ó sì rí àwọn obìnrin tó jẹ́ pé ìfẹ́ ló yí wọn lórí nípasẹ̀ ọkọ wọn máa wò lọ ilé ìwòsàn tí wọ́n ti ń wo àwọn tó yí lórí tó láwọn ọpọlọ wá sọ fún mi ilé ayé ni o tó o bá tún wá dọ́gba ẹ̀wọ̀n kábíyèsí olódùmarè gbogbo ìwọ ọkùnrin tó jẹ́ pé ò ń kanrin mápá apá àrí ọ̀rọ̀ ni apá àrí ọ̀já bọ́ dẹ́kun o ronú sí àròjinlẹ̀ yìí torí pé àròjinlẹ̀ iná ló bí ẹ fura ronú rẹ wò lónìí ọ̀la lè pẹ́ jù àtọkọ àtìyàwó ẹ fẹ́ràn ara yín o ẹlòmíín wà nínú àwọn tó sùn yìí tó jẹ́ pé ìyá rẹ̀
ńlọ́fà sábàbí bó ṣe sùn níbí. Ìyá mi ni mi ò ní ìyá rẹ̀ kọ́ o, ìwọ ni ọmọ jẹ wọn pa ọ́. Ẹlòmíì ìyá ìyàwó rẹ̀ ló fa sábàbí, ẹlòmíì ìyá ẹ̀ ló sì fà á tó fi dẹni ibojì báyìí o. Ọlọ́run ò torí ẹ̀ sọ́ọ̀tì o, pé èèyàn mílíọ̀nsì bá kú lónìí kò sí kóòtù, kò sálájọ́ tí ọ̀dá Olódùmarè lẹ́jọ́, kò sì sí kóòtù tí wọ́n ó gbé lọ. Ìdí àti túmọ̀ rèé tí mo fi ń pàkíyèsí rẹ tọkọ-tìyàwó pé ẹ fẹ́ràn ara yín. Ọjọ́ mélòó láàlú láyé tá à ń dẹ́rù rin, ayé ò lópin o, ṣùgbọ́n òpin ó dé báwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́jọ́ kan. Ìdí tí mo fi ní wá pàkíyèsí rẹ ni ẹ bá wa share ẹ bá wa love ẹ bá wa like ẹ share ẹ subscribe sí. Ayé ò ní sẹ́yìn nìkan, ẹ ní dẹni àrùká, ẹ sì ní dẹni àrùká. Ẹ dákun, ayé ò lópin, gbogbo ohun tọ́lọ́run dá ìlòpin ó dé bá. Ẹ ṣeun.